fẹ́ràn gbà fún yìí. Nígbà tí yàn ń kọ́ àpàlà kẹ́yìn kọ́ hip hop ṣó bára wọn mu ni ṣé wọ́n papọ̀ mọ́ nǹkan tó kọ́ tẹ́ ń gbé èèyàn kan ní tí ó bá dùn ṣé o fẹ́ tẹ́rẹ̀ ẹ̀ gbà ẹ̀yọ́ mọ̀ pé yàtọ̀ tí o tó ń kọ́ mi ò fẹ́ rú ẹ̀. Mami. Ẹbí management ibi báyìí rà. Àwọn ọmọ tẹ́ ń wo yìí wọn ò lè rúdù sí i. Ebe yìí lẹ ọ̀dà àwọn èyí lẹ tẹ́wọ́ fún wọn. Ẹ mọ̀ tó fojú wọn láre. Èmi àwọn bóni táwọn kọ́ ṣe ń sáàdì létí yín o. Àmọ́ nínú rẹ́spọ̀ndì yìí, ìyá mi ọ̀fù ní ń bọ́ sí lọ́dọ̀ yín. Ṣé ń gbé yín débẹ̀? Ẹ lè mọ́nẹ́jì báńdì. Bẹ́ẹ̀ bá mọ́nẹ́jì báńdì ẹ bẹ̀gbẹ́jẹ́. Wàhálà máa sùn. Ọlọ́pàá ọkẹ́ ń bọ̀dì. Ẹgbẹ́ ọkọ̀ tó sọ̀rí sí olùkọ́ tó ń bá ti kọ́ olóhùn ní kẹ́mà gbé óyá mú fọ gbé sókè. Lọ́hùn kí ni ìyá mi tún ṣe báyìí? Sẹ́yìn gangan ti wá fojú ara yín pé ká ní òbí láàyè àdáwò ní ẹni tí yóò níwọ̀n rárá kọ́ àdáwò ní. Pẹ̀lú gbogbo wàhálà mi yìí tí bá ṣe báyìí tí mo gba Grammy. Tẹ̀sí lọ́túwájì àṣẹ̀dá máa gbàgbé mi made a put my phone for repeat motivation for the street. Ṣùgbọ́n sáà mo ti sọ́mọ̀ kọ́lẹ́jì mo ti sọ wípé adé ọmọ èèyàn Adémáyà nínú ẹni tí wọ́n yóga adé ọmọ èèyàn Adémáyà nínú ẹni tí wọ́n yóga kẹ́lẹ́ túmọ̀ ẹ̀ka tó kẹ́lẹ́ sọ́kọ̀ gbogbo dẹ́gbà ọdún lóko dẹ́gbà èyí ojú tẹ̀lé kan owó ayé mo tẹ́kọ̀ ọmọ lóore gbogbo ayé mo fẹ́ kọ̀. Wá kí ni orí burúkú dẹ̀ ń dáwọ́ lólè ẹ wá sọ lólè mi dọ́gba wo e wo ewu ìran mi. Báàmí lójú àwọn àlejò ẹ wo bẹ́ẹ̀ tẹ́sẹ̀ sọ́ọ̀nù gbogbo wa dànù ìyá mi tó ń bẹ́ẹ̀ ń bí ẹ̀ tí ẹ̀ fọwọ́ wọn wò mọ́. ọwọ́ kó Àkúrẹ́ ni níbo wọn dáadáa ṣé mo wàhálà tí ìyá mi ṣe kó tó bá ń gẹ̀ẹ́tì àwọn báńdì lẹ́yìn ọmọ yín nìkan tí ń bẹ láàrin wa kọ́mọ ọlọ́run láti kó báńdì jọ a ti tẹ́wọ́ fún wọn dápá.